àjọ EFCC fi ẹ̀sùn kan Alhaji Oriyomi Hamzat lórí ọ̀rọ̀ owó tó tó 998 million naira owó ìpínlẹ̀ Ọ̀yọ́. Oriyomi Hamzat ní irọ́ ni òun ò lọ́wọ́ níbẹ̀. Gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ tó tún jẹ́ ìlúmọ̀ọ́ká ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Oriyomi Hamzat wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn. Àwọn àti àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn EFCC lórí ìwé kan tí àjọ EFCC ní àwọn fi pe Oriyomi Hamzat wípé ó ní ẹjọ́ jẹ́ lórí owó tó tó 998 million naira tí wọ́n ní wọ́n fi ṣe ìgbéjáde ìwé àjákọ fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama ìyẹn exercise book. Owó náà ni wọ́n sọ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbé jáde ní orúkọ Alhaji Oriyomi Hamzat. Àwọn oníròyìn wọ́n jábọ̀ wípé owó ọ̀hún ni wọ́n fi sọrí ìwé àjákọ fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama láàrin oṣù kẹjọ ọdún 2019 sí oṣù kejìlá ọdún 2020. Ó jẹ́ iṣẹ́ àkànṣe tó ní irọ́ nínú àti ọgbọ́n àti kó owó ìlú jẹ. Ẹni tó pe ìpè náà Bello Rasaq ó fi ẹ̀sùn kan Alhaji Oriyomi Hamzat wípé ó ti mọ̀ wípé àjọ EFCC ń wá òun ló fi sá lọ sí orílẹ̀-èdè France. Bello Rasaq sọ báyìí wípé ọ̀nà mẹ́ta ni wọ́n gbàgbé owó ọ̀hún jáde lórúkọ Oriyomi Hamzat lójúnà àti fi tẹ ìwé àjákọ àkànṣe fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama. Ìpín àkọ́kọ́ ni wọ́n gbé jáde tí iye rẹ̀ tó 456,504,000 láàrin ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2019. Ìpín kejì ni wọ́n gbé jáde ní oṣù kẹfà ọdún 2020 tí owó ọ̀hún sì jẹ́ 94,196,000 fún gbígbé ìwé àjákọ àkànṣe náà jáde fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ girama ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìpín kẹta ni wọ́n gbé jáde ní oṣù kejìlá ọdún 2020 owó tó tó 446,370,000. Bello Rasaq sọ wípé àwọn òṣìṣẹ́ àjọ EFCC lọ sí ilé-iṣẹ́ Oriyomi Hamzat láti fi gbòòrò òfin gbé e ṣùgbọ́n kí wọ́n tó dé ọ́fíìsì rẹ̀ ó ti jáwé ọlọ́fẹ́ lọ sí òkè òkun. Nígbà tí Alhaji Oriyomi Hamzat ń dáhùn sí ẹ̀sùn tí àjọ EFCC fi kàn án ní ọjọ́ àìkú ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún 2023 lórí òpó WhatsApp, Oriyomi Hamzat rẹ́rìn-ín fún ìṣẹ́jú méjì gbáko lórí fóònù tí kò sì tẹ́tí sí ìbéèrè tí wọ́n ń bi. Ọ̀rọ̀ tó tẹnumọ́ náà ni wípé iṣẹ́ ọwọ́ àwọn alátakò ni. Alhaji Oriyomi Hamzat bẹ̀rẹ̀ sí ní sọ báyìí wípé jẹ́ kí wọ́n fi ìwé ìdánilójú wípé àwọn ń pè mí léde. Mo wá sí òkè òkun láti tẹ̀síwájú nípa ìmọ̀ àti iṣẹ́ tí mo yàn láàyò ni. Ojoojúmọ́ ni mo sì wà lórí rédíò. Kódà mo tún ti sọ̀rọ̀ lónìí ní orí rédíò. Ojoojúmọ́ ni mo sì ń bá àwọn ènìyàn mi tí wọ́n wà ní ọ́fíìsì sọ̀rọ̀. Kò sí ẹnìkan tó pè mí tàbí sọ fún mi wípé àjọ EFCC ń wá mi. Mo mọ ohun tó ń dà wọ́n láàmú nítorí wípé mo ṣe àtìlẹ́yìn fún gómìnà Ṣèyí Mákindé ní ìta gbangba nípa fídíò kan tí mo ṣe wípé kí àwọn ènìyàn dìbò fún Ṣèyí Mákindé lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí gómìnà. Nítorí ìdí èyí ni wọ́n fi hun ète jọ wípé àjọ EFCC ń wá mi. Ìfẹ́ àwọn aráàlú ni mo sì tẹ̀lé. Kò sì sí nǹkan kan tó lòdì nípa kí ènìyàn ṣe àtìlẹ́yìn fún olóṣèlú tàbí gómìnà tó bá ń ṣe dáadáa. Alhaji Oriyomi Hamzat wá fi dá àwọn ènìyàn rere ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú pé láti ìbẹ̀rẹ̀ ìgbé ayé òun kò lọ́wọ́ nínú ìwà àjẹbánu tàbí lu àwọn ènìyàn ní jìbìtì. Ó ní ẹ̀rù EFCC kò bá òun ò ní ẹjọ́ jẹ́ lọ́dọ̀ wọn. Báwo ni òun ó ṣe bẹ̀rù wọn wípé irọ́ tó jìnnà sí òótọ́ ní gbogbo ẹ̀sùn tí wọ́n fi ń kan òun. Àjọ EFCC fi ẹ̀sùn kan Alhaji Oriyomi Hamzat lórí ọ̀rọ̀ owó tó tó 998 million naira owó ìpínlẹ̀ Ọ̀yọ́. Oriyomi Hamzat ní irọ́ ni òun ò lọ́wọ́ níbẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tẹ̀mí dá ẹ lọ́wọ́ rárá ẹ bá subscribe.